tí bá sá lọ tí ò bá padà yóò sá mọ̀ sí náà ṣùgbọ́n kó là kó ti dé lọrin kó wá rò pé òun mà ti mix ọ̀nà kó wá padà by the time tó ti padà yẹn ó ti ń sún mọ́ ibi tó ń lọ padà nìyẹn ṣe ẹ ti gẹ̀tẹ̀ tí o bó ṣe rí nìyẹn kọ́kọ́ dìde ká tó sọ̀rọ̀ Olóyè Sunday Igboho ẹnu ló níbi tajàkàrà ìrọ́pọ̀ ó máa tàbọn ó máa lé wọn ní ta ló fẹ́ lé àwa ti mọ̀ látìgbà tó ti wà lóṣogbo ẹnu ló ní kò ní nǹkankan àwọn bọ́ìsì tó ń lò àwọn ọmọ ẹyẹ tó ń lò àwọn bọ́ìsì ẹyẹ ló ń lo gbogbo kò lè tẹ tírígà ẹyọ kan tírígà kò lè tẹ tírígà lásán ẹnu ló ní lórí bó ti yẹ ìyá rẹ̀ ń sìn wọn lẹ́bọ̀dì ń wọ́ káàkiri yẹn ọkàn rẹ̀ kó àbọ̀ sórí íńtánẹ́ẹ̀tì orí social media àkàn máa fòun sílẹ̀ ẹni wọ́n máa yẹ yí ẹ ọ̀fẹ́ lọ́rọ̀ tó o bá ti ní gbàgbà tó o bá fẹ́ kó máa fún ẹ gbàgbós wàá keep quiet tí ò ní máa sọ ẹnu eléyìí la máa fi jára nǹkan pátá torí ò tẹ̀ sílẹ̀ ní level rárá mọ́ lọ́ máa tán rẹ̀ Igboho oníranù ní ẹ oníranù onísọkúsọ ẹlẹ́nu jáwáyà ọ̀dẹ̀ àásọ̀rọ̀ lè tàjà rẹ̀ ṣe. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo ìkànnì yìí tó bá yẹ pé ìgbà kankan yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lowo TV nìkànnì tí ẹ já sí yìí mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìwé ẹgbẹ́ rẹ ń ọ̀rẹ́ máa gbé kan níbẹ̀ táwọn lè bá máa pè ní notification bell bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yóò gbọ́ option mẹ́ta kan wá èyí tí ń bẹ lókè ohun tí ń ṣe option A lí àti lí táwọn lè bá máa pè ní option all òun ni kò bá mi tẹ̀ tó bá ti tẹ̀ tán yọ̀ǹda rẹ̀ láìkì fídíò tó ń wò lọ́wọ́. bí ajá tí wọ́n kíra wa pé a tó kú déédé àkókò yìí torí pé lóòrèkóòrè là ń ríra wa kì í sì làrèlàrè bí ohun bàtà Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló fi wá tira wa kó má fi wá wọn ra wa àkàndọ̀rọ̀ Awikonko ló kọ́ mi Àjàó àrò ni mi Awikonko á sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí bàbá ńlá bàbá Ọlọ́run ṣe mo kí n káàbọ̀ sí àkọ́tún àti apá kejì ìtàn ìgbésí ayé Aburúmọ̀kó pẹ̀lú Oriyomi Hamzat. Àkó alákòólà àkólẹ̀ kan bó bá jẹ́ tara ẹni àmọ́ iye ìgbà ni. Àwọn èèyàn kan sọ wípé Awikonko take personal ó tọ́ bẹ́ẹ̀ ni ó yẹ bẹ́ẹ̀ ni torí ẹni tí ó tún fẹ́ rúwó kẹ́ irú ẹ̀ ni wọ́n lè mọ̀ wípé ká fi ẹ̀mí ìmoore hàn ní moore wu ní ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ pé àtàrà àtàwọn lólóore ti dẹ́kun oore ṣíṣe sẹ́sàn tí èèyàn gbà ní bí èèyàn bá sọre fún èèyàn bó bá jẹ́ bẹ́ẹ̀ ni jẹ́ ní tiwọ́ oore mi bá sọ àwọn èèyàn kan wà fúnni ni wọ́n àwọn èèyàn kan wọ́n sọ dẹ̀tọ́ àtojúṣe ló jẹ́ kí wọ́n dẹ́kun àti pé kò tọ́ sí ọ kò yí ṣe kàn ń pa ẹ̀tọ́ ọmọnìyàn ìwọ ọmọlúwàbí la kàn fi ṣe ni so oríṣiríṣi bẹ́ẹ̀ ǹtọ́ wá bí mi nú bẹ́ẹ̀ mo ti sọ tẹ́lẹ̀ òun náà ni pé bí tí òkú kéré bíi iná gún ẹ̀já dúpẹ́ lówó lóore orí ẹni tó rí ni tó mọ́jú ọpẹ́ tọ́ sí ọ̀gbìyàn ní lọ sí ń bọ̀ tí òwò sàkánì bíi tá a wà Oriyomi Hamzat gbìyànjú fún ọ̀gbẹ́ni tí wọ́n ń pè funny thinker ẹ̀já wo fídíò eléyìí sísẹ̀ntẹ̀lé láwo fídíò ọ̀hún fídíò lásán mo wá ṣe àfẹsẹ̀múlẹ̀ rẹ̀ ẹ̀já wo fídíò eléyìí pápápá. Bìtìbìtì ayé ti dé bá wèrè ó ní jèrè. Ìwọ gbogbo ló kọjá wa rò bí àtúbọ̀tán ni
àtúbọ̀tán ni wàhálà ó ń sá fún mi ni ọ̀rẹ́ rẹ̀ kan ló wá ní pé òun gbé bọ̀ ní item 7 ó fẹ́ wá rẹ̀ jẹ́ wẹ́lú rẹ̀ bó ṣe rí. wálé ọmọ aburú mọ̀ kú. Alado ilé ayé mi ṣẹlẹ̀ sí ọ. ó ṣẹlẹ̀ ooo. kí ló fẹ́ wá ṣe ní. mo lè padà sí Ìbàdàn náà ní darí lágbára Ọlọ́run. ẹ̀yin tí bàbá Alado ó ní o funny thinker kí bàbá rẹ o. ẹyin wa bá mi Alhaji Oriyomi Hamzat mo gbà ń tòótọ́ pé orí jáde ogun lọ. kèsì sóun náà a ti sọ̀rọ̀ tó pọ̀ ó ní wọ́n sóun dì ní ó fẹ́ ṣiṣẹ́ ayé o wa o mo rí òkè tó ti lọ gbàdúrà o mọ àwọn àfàtọ̀ náà ń gbélé ayé lé lọ́wọ́ ó wá ń ṣe gànàgànà ó bẹ́ fún làbá tó yọ bẹ́ẹ̀ tì. wọ́n sàn mí o. ṣebí wọn náà rí throwback Oriyomi. mo rí ẹ sábà mi dúpẹ́ lọ́wọ́ Alado. oya irọ́ ni wàhálà mo ti pàlájì náà wọ́n là máa ríra fẹ́ yìí. funny thing kàrí o kò sọnù ẹ máa follow Facebook àkáǹtì ẹ wàhálà yóò sẹ́ẹ̀tì á sọ̀rọ̀ òun ni o kí ló dé tó wá ń sá fún mi ṣé mo ṣe é yìí. mo mọ̀ pé ẹrù ń bá mi gbogbo àwọn èpè tí mo máa ń gbé ẹsẹ̀ pé lórí social media mo mọ̀ pé tó bá ti rí tó wà fi mí ṣe ẹ̀rẹ́ ni pé àṣẹ mi ò tẹ̀ báyìí náà lọ lọ́dà. wàhálà irọ́ wa ni inú gbogbo nǹkan yẹn lórí wà. àwọn nǹkan tẹ́lẹ̀ fi ń sá fún ẹnìyẹn pé táládùn bá fi lè fojú kàn mí. má wọrí á ní àwọn ìrìn àjò kan bọ́ ò ní sórí burúkú ó dọ̀dọ̀ Oriyomi. gbogbo bí tó bá fẹ́ kí n dé lọ́wọ́ yìí mo ti ṣe tán. ó dọ̀dọ̀ Alhaji. níde bẹ́ẹ̀ o. mo ti gbà wọn náà mo ti pè wọ́n èmi ìsàkóso èèyàn mo ti pè wọ́n wọ́n sì ní í gbé tó bá ṣàfihàn sọ̀rọ̀ lọ́rọ̀ oúnjẹ òórùn oúnjẹ fẹ́mi náà tó bá fẹ́ sókè mo mọ̀ mọ́ wà mo ti wà ń bí wàhálà yóò di tó tu àwà. ó tiẹ̀ ṣe àyè. bọ̀ tí a bá jọ wà tí nǹkan bá fẹ́ ṣe búburú fún yàn téèyàn bá dúró tẹni yẹn tó fi gbéra padà kò sí tí mo fẹ́ gbà ní pé kí wọ́n á rìkọ́dù ẹ pé wálé ló ń lọ lọ́ọ̀kan òun ẹ̀rí páyé rẹ ti bàjẹ́ tí mo wá lọ fi ẹ́ cash out kò ṣe kínní mọ́ wọ̀rí láàárín àjò lọ́rọ́. ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí bàbá Alado àtòun àti funny thinker ó lóun ìbá ti mọ̀ wípé funny thinker ń bọ̀ ń bẹ̀ ẹnìkan ló sọ fóun bóun fẹ́ wá gbé funny thinker jẹun bó tiẹ̀ jẹ́ pé at the end of the day a rí ẹni tí ó wá gbé jẹun wọ́n pákéjì ẹni o wọ́n àti ẹ̀ fún wa ní o sábàbí ló ṣe ní o ọyọ́ lọ́hùn gbogbo ẹ̀ náà ló ní ìtumọ̀ tó dáa ṣe mọ̀ pé èèyàn méjì ò gbọ́dọ̀ pàdánù rọ́ ẹni à ń pa fún lè má mọ̀ pé rọ̀ wọ́n ń pa fóun ṣùgbọ́n ẹni tí ń pa sáàmà nínú rẹ̀ ó wà mọ̀ lọ́kàn rẹ̀ pé mò ń tàn ni o mò ń parọ́ fún ni o so àtàládò àti funny thinker gẹ́gẹ́ ló kó gẹ́gẹ́ ìwájọ́ wà ní jọ̀rẹ́jọ̀rẹ́ bó tiẹ̀ jẹ́ pé Alado yàtọ̀ níwọ̀n bá sí funny thinker wá ẹ̀dá ò ní ga kọjá ìró ẹ̀ bí ó ti mọ ní ọmọ ẹ̀bá àjínláyà kẹkàn ń gbò bí ó ti mọ ní ọmọ ṣòkòtò àgbàwọ̀ bí ọba fúnni lẹ́sẹ̀ yóò so ní nǹkan náà ohun tí wọ́n mú jáde ń bẹ̀ òun ni pé káwọn ó rè bẹ́ẹ̀ Alhaji Oriyomi ọmọ Amusa wọ́n sì gbé gbèsè lóòótọ́ wọ́n lọ ẹjá wo fídíò kejì. funny thinker bó o ní ṣe motivation wa tún kú. motivation wo ni a tún kú. wọ́n ẹgbẹ́ yẹn tẹ́lẹ̀ kẹ́ ẹ sọ fún wa pé gùn bẹ lára àkàbọ̀ ọ̀la ẹ sọ fún wa. àtúndọ́rọ̀ Alhaji Oriyomi náà tẹ́lẹ̀ kan sọ fún wa pé tẹ́lẹ̀ bá ti débi ògo ìbá ń gan lógún sẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àwọn náà tó sọ fún wa. làbá gbàgbọ́ pé a ti dókè làbá bẹ̀rẹ̀ sí ṣì wà wò èyí tó yẹ ká mọ̀ wípé tẹ́lẹ̀ bá ti dókè tán ìbá ń gan wá lógún sẹ́ẹ̀ bẹ̀rẹ̀. àmọ́ ńgbà táà rẹ̀ ni sọ fún wa ni wọ́n bá sàn mí nì. mo rí fìrìfìrì ayé
ìwọ tó ń wo fídíò yìí ayé ò ní bọ́jà o àmín o ọwọ́ ayé ò sì ní tẹ̀ ọ́ àmín àmín ẹjọ́ ẹ̀gún ń bẹ lára àkàbà ọ̀la ẹ̀gún ń bẹ lára àkàbà so àwọn Alhaji Oriyomi wọ́n sọ fún ọ pé. wọn ò sọ fún mi àwọn tí wọ́n ti dókè tójú wọn ti rí gbogbo nǹkan nínú ayé ní tó yẹ kí wọn ó kọ́kọ́ sọ fún àánú kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí fún wa ní gbogbo náà. ìpè kó gborí òkè lọ kó lọ ṣàdúrà kó wá wọn àfà. sábà wa mọ̀ ni ìbákan ní èsì là ń jẹ lọ́bẹ̀ nítorí àti ọgbà àti àwọn Alhaji Oriyomi o gbogbo ẹ ti rọ̀ sọ mú bàbá ń tẹ̀lé báṣubàṣu bàbá ń sọ̀rọ̀ bí òsì ẹ̀ka sọ làwọn tí wọ́n gbọ́rọ̀dùn bá gbọ́rọ̀dùn ìlàjì oríṣiríṣi lọ́tún lọ́sì mo lójú kejì ayé. ìwọ tó ń wo fídíò yìí ọ̀rọ̀ yìí ò ní dàbí tèmi o àmín o ayé ò ní bọ́ mi o ò ní lójú kejì ayé o máa ṣọ́ra o gẹ́gẹ́ bí bàbá wọn ó ti kọ́kọ́ sọ̀yún fún aná ó dàbí ọmọ tẹ́bí ń pa tá a wá ń bọ́ ni a wàá sọ fún pé lẹ́yìn ìgbà tó o bá yó tán ebi nìkan kọ́ la burú tí máa ń ṣẹlẹ̀ ṣẹ̀dá o àwọn aburú míì tún ń bẹ o àwọn kan bọ́ wa ni nígbà wàá jẹun tá a bá yó tán labá sọ pàpọ̀ olùkẹ́ la ṣe kò tá ń bí labá ń tẹ̀lẹ̀ labá ń ṣílẹ̀ tẹ̀ aláàjì ti fún mi ní nǹkan báyìí ti fún mi ní nǹkan báyìí ti fún mi ní jíjẹ. tó mọ̀ báwọn kan wà ní agboolé tí wọn ò dùn sí wọ́n bá sọ bàbá ń jì wọ́n láàárọ̀ wọ́n ní ara ìlà lọ́fà gbà wọlé. àwọn tí ó tì wá bá tì wá làwọn náà bá sì sọ arògbé ti gbé a lórí ẹsẹ̀ tán labá sọ pàpọ̀ olùkẹ́ ògùn mú kó aya rẹ̀ mọ́ràn wàhálà bá dé. ọ̀rẹ́ wa lòun ò mọ̀ wípé ẹ̀gún ń bẹ lára àkàbà ọ̀la ó láwọn aṣíwájú ọ̀sọ́ bẹ́ẹ̀ fóun ń bọ̀ jẹ́ pé ibi tó yẹ kóun ó fi ríran ló fi ń tẹ̀lẹ̀ ẹ̀gún wà lára àkàbà ọ̀la ẹni tí ó tàn ò ní tán ẹni tí ó tàn kò ní tán àwọn kan ò tán wọ́n sì tàn àwọn kan tàn kí wọ́n tó tán àwọn kan ò tí ì tàn rárá tí wọ́n ti tán àwọn kan tàn wọn ò sì tó tán ọwọ́ tí kálukú wa bá fi approach ilé ayé ni torí pé ilé ayé tẹ̀ ń wò ó aka akóróbójó kò kún wọ́ adálẹ̀ àrí nǹkan kan dà òpin gbogbo rẹ̀ tá a bá lọ tá a bá bọ̀ á sọ pé asán láyé ohunkóhun tó bá jẹ́ wàá bẹ́ẹ̀ nìkan níwájú bó jẹ́ towó bó jẹ́ tilé bó jẹ́ ti mọ́tò àárín ló wà ẹ̀ nìkan ń bọ̀ lẹ́yìn ẹ̀ àwọn èèyàn kan ti wà lánàá táyé ń sọ pé kò sírú wọn irú wọn ń bẹ irú wọn ò sí o àwọn èèyàn kan ní ń lògbà lónìí ẹ̀rọ pọ̀lọpọ̀ òṣèré orí ìtàgé tó ti wá tó ti lọ táyé ń pé kò sírú wọn mọ́ wọ́n ní òsírù Ògúndé mọ́ ṣùgbọ́n àwọn generation tó wà yìí wọ́n ń bá generation tó wà yìí lọ wọ́n ń tẹ generation tó wà yìí lọ́rùn generation tó wà yìí enjoy wọn wọ́n ń gbádùn wọn wọ́n sì ń bá wọn lọ bí n ta bá máa jẹ ọ̀bá sí n ta bá rí nílẹ̀ láàjẹ n ta bá rí nílẹ̀ gangan náà ló ń jẹ torí pé n tó bá ti sin òkèlè dẹ́kun ní jọ́bẹ̀ gbogbo n tó bá ti lébi lọ oúnjẹ ní jẹ́ ìbá àjẹ́ pàpánu o ajẹ́ amúmilé ó ti lébi lọ ń sà yẹn so gbogbo tí ẹ̀dá bá ń ṣe kọ́kàn fi wọ́n ọmọlúàbí díẹ̀ kún àwọn òṣèré tíátà kan ti kú tá a ronú tá a ṣe àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kan ti papòdà irú wọn ò sí mọ́ Olúgbénga Adébóyè Àbẹ̀fẹ́ ìkan láàrin wọn ni Àtọ̀bàtẹ́lẹ̀ Ìyẹ̀rú Ọ̀pálẹ̀yẹ ara wọn ni Kọ́lọ́láwòyè ọmọ lójúde Olúyọ̀lé ara wọn ni bẹ́ẹ̀ tán ti jọ́ lọ́hún pé ṣùgbọ́n pàpà síbẹ̀síbẹ̀ náà iṣẹ́ tí wọ́n ṣe é lẹ̀ nìkan ní ń fọ̀n lẹ́yìn wọn torí wọn ò balẹ̀ jẹ́ bọ̀nà jẹ́ kí wọ́n tó lọ. ìmọ̀ràn là ń fọ̀rẹ̀ wa o gbogbo eléyìí tá à ń ṣe yìí ẹni tá à ń kíbò sí ẹ̀ ẹni tí lè ń jóná tá a kíbò sí ẹ̀ gbé kọ́ jáde afẹ́ràn rẹ̀ ni o bá a bá fẹ́ràn rẹ̀ bó bá jóná kú mọ́lé kò sí ní tá a fi irú ẹ̀ bọ̀ ẹ̀já wo fídíò eléyìí náà. so ẹ̀gbọ́n tó sọ ìyá fọ́nì tí ń kà lélẹ̀ yìí abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ kò sí ní tó wù ká ṣe fáwọn ìyá wa they can never leave us
wọ́n dúró tọ́ àwọn lẹ́ máa rí lọ́jọ́ ìṣòro lọ́jọ́ tó gun bá le ìyá fọ́ni ti ń kalẹ̀ lé lórí ọ̀rọ̀ Oriyomi Hamzat ni màmá ìwà ẹ̀kún ọmọ lé lórí kí ló dé wo mọ́dùnú wálé fáwọn rí àfìbànújẹ́ sá àwọn náà dẹ̀ ti rí pátá arákùnrin yìí kó lórí ẹ̀ lọ́jẹ́ kí wọ́n wò pé kò yẹ kó rí báyìí wọ́n ṣàfùdó Oriyomi Hamzat ní tí wọ́n ń pè lábíàmọ nìyẹn bọ́mọ ẹni bá ṣẹ̀ ọmọ ẹni là á dá lẹ́bi bọ́jẹ́ wípé ẹni tí a ní ọmọ ẹni ṣẹ̀ náà ní ọ̀sẹ̀ ọmọ ẹni náà là á dá lẹ́bi kò sí nǹkan méjì kọ́ ọmọ ẹni olórílẹ̀ ayé gbé ni. ó ń ṣe dáadáa sí i. bẹ́ẹ̀ni. so ìyá rèé o tí ń ṣàdúrà fọmọ tí ń ṣàdúrà fún Oriyomi Hamzat tí n bá ṣe bí sọmọ ní kejì. kọ́ lọ́wọ́ jẹ́ kí abiyamọ gbogbo abiyamọ jèrè ọmọ ọmọ afọ́ni ti ń kà lágbára Ọlọ́run gbogbo ìgbà tẹ́ ẹ lò láyé oúnjẹ ọmọ ò dènà fún oúnjẹ o àrọwà ìwàásù náà la máa ṣe fún Ọlọ́run sì jọ gbọ́ n ti wá lọ Sókótó òjìnà rárá àkóso púpọ̀ ẹ̀ lọ́wọ́ sówó ẹgbẹ́ ẹ̀dá lewó máa ń wà owó tẹ̀dá ò ní ẹgbẹ́ ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run bá mi ń kọ́ owó tẹ̀yàn ọ̀nà ẹgbẹ́ ẹ̀ lọ́wọ́ Ọlọ́run má jà sanko kó tó di pa jàjọ́ ọ̀nà ká má sanko jù ká tó jájọ́ ọ̀nà kò sí ìdájọ́ jájọ́ ọ̀nà tí ò ní lànà tí ò ní sanko àmì ká kàn má rọ́gbó jù ká tó padà jájọ́ ọ̀nà abiyamọ nù gbogbo ìgbà tí mo kọ́kọ́ wo fídíò yẹn omi ń lérò rò sójú mi torí mo rí ìyá òun gẹ́gẹ́ bí ìyá tèmi náà so bí ìyá bá wá dàgbà tó báyìí oúnjẹ ọmọ ló kù wọ́n ti sáré ká wọ́n ti sánná ní wọ́n ti dààmú lórí ọmọ àkótán wà wọn kí wọ́n kàn tọ́sẹ̀ lásán kán gbẹ́sẹ̀ lórí ẹsẹ̀ kí wọ́n sì máa jẹun ọmọ káwọn èèyàn máa pè kò ní gbé lẹ́nu ká kúrò lágbára lọ. so ẹni awí fún bọ́ọ̀lọ́run bá jẹ́ ọgbọ́ bọ́ọ̀lọ́run bá jẹ́ ọgbọ́ lórí fún gẹ́gẹ́ bí ìgbé rẹ̀ àyàfi ni tí o wò sá tí n bá ṣe bí sọ́mi yẹn àwọn ọmọ kì í kò ní lọ títí òun ò ní ṣubú ẹ̀ ní ò ní ṣubú ọ̀tá àgbẹ̀ ní tó ṣẹlẹ̀ ọjà ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ̀kọ́ ní èèyàn máa ń kọ́ lórí gbogbo nǹkan àbúrò kò ní ayẹ̀mọ̀ràn ní jẹ̀mọ̀ràn rẹ̀ ẹ bá fàdé orí. ó lágbára o abiyamọ kú ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ bá wò ó dáadáa ẹ rí i pé fọ́nì tí ń ka jọmọ mẹ́ẹ̀ dáadáa mi ò mọ dáàdi ẹ o ṣùgbọ́n jọmọ mi dáadáa àtọmọtọ́jọ yá àtọmọtọ́jọ bàbá ó gbẹ̀rí yẹ ẹ̀jẹ̀ ni having said that ẹ̀já wo fídíò mi. mo wá fi àkókò yìí ìtọrọ ìdáríjì lọ́wọ́ bàbá mi Oriyomi òkìkí ọlá ọmọ amúsà bá mi ẹ ṣàforíjì fún mi ọmọdé òní mẹ́kọ̀ọ́ jẹ́ kọ́mọ́ra lọ́wọ́ ẹ ṣàforíjì fún mi ẹ dákun bá mi ẹ dáríjì mi ẹ ṣàforíjì fún mi. ẹ gbọ́ nǹkan tó sọ ó lóun á fi àkókò ìtọrọ àforíjì lọ́wọ́ bàbá òun Oriyomi ọmọ amúsà kó ṣàforíjì fóun bẹ́lẹ́jọ́ bá sì mẹ́jọ́ ẹlẹ́bi kì í pẹ́ lórí ìkúnlẹ̀ Yorùbá wí àwa máa ń sọ wípé bọ́n bá mú yàn bíọ́ tètè gbà bọ́n bá mú ọbẹ̀ yàn mọ̀ kó nira díẹ̀ wọ́n wá mú yàn bíọ́ lónìí wọ́n tó mú the same person wá bíọ́ lọ́la wọ́n tó mú the same person wá bíọ́ lọ́túnla eléyìí ti di nǹkan mìíràn òwò tí ọba pè ní ṣe là á dagbá ẹ̀nà bàbá beegun lé bàbá ẹni fọ́dún méje tí ò gbé ni ẹjá fílẹ̀ káwọ́ sàmì ìbọ̀ so
ẹni ó ru omi tàbí ru epo nìkan kọ́ là sọ fún pé díẹ̀díẹ̀ kẹ́ẹ̀kan fi rí àrísá àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn kẹ́ ẹ má sọ wípé bóyá kan ń sọ àrèrè sọ fídíò míì tún bẹ ẹjá wo ẹjá tún wo eléyìí náà ẹjá wo èyí náà. wọ́n ti lọ rí bẹ Oriyomi Hamzat. tó bá ti dánmọ́ Oriyomi ó ti dánmọ́ ìjọba wọ́n ní kọ́ máa wọlé bọ̀ alájí gẹ́gẹ́ kọ́ máa wọlé bọ̀. Alhaji! 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 Yeah, present. Alhaji! Ẹ jẹ́ kó dìde. Alhaji! ẹ ṣáàjì ò kọ́kọ́ wà bẹ́ẹ̀. Ẹ jẹ́ ó dìde. Alhaji! Alhaji ẹjọ́ kò ẹjọ́ wà bẹ́ẹ̀. No. Alhaji ẹjọ́ wà bẹ́ẹ̀. Tàdà wá náà wájú ọdún. Alhaji a máa ga ni lágbára Ọlọ́run. Ẹni dẹ́rù ẹ̀yìn lọ láṣẹ Ọlọ́run. Orí ìjà fún mi. Láṣẹ Alhaji tó bá yẹ sí Alhaji. ọ̀rọ̀ yóò bá ti fi lọ fáàlù tó bá yẹn ìgbà tẹ́mi máa ń bá wí lórí níyàwó láti fi tọ̀ kó máa ń ròyìn pé bóyá mo ò ní fi òun. lọ ṣe àtúnṣe kíní yẹn kò lọ. Orí ìjà fún mi. Èdè dẹ́rù títí mo rò pé lọ sí orí ìjà fún mi. Èyí jì mí. Èyí jì mí. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Bọ́lá bá ṣe láàrin kò sí ìrọ̀kan téèyàn fẹ́ ṣe. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. Téèyàn bá ṣìnà tó bá ń lọ sọ́nà Ọ̀yọ́ tó mórí tó bá ń lọ sọ́nà Èkó tó mórí lọ́yọ̀ọ́ tí bá sáà ń lọ tí ń lọ tí ò bá padà yóò sàmọ̀ sínà ni. Ṣùgbọ́n kódà kó ti dé lọrin kó wá rò pé òun mà ti mix ọ̀nà kó wá padà by the time tó ti padà yẹn ó ti ń sún mọ́ ibi tó ń lọ padà nìyẹn. Ẹ ti gẹ̀tẹ̀ tí o bó ṣe rí nìyẹn kọ́kọ́ dìde ká tó sọ̀rọ̀ kọ́kọ́ dìde. ẹ kọ́kọ́ ṣàdúrà. No, ẹjọ́ jókòó náà kọ́kọ́ jókòó jáde. No, wọ́n jókòó náà. Ẹjọ́ jókòó bá. No. Jókòó lórí àga. No, I won't take that. Jókòó lórí àga. ẹ bá fi àwọn sàbẹ̀ o. Àwọn náà mo fẹ́ bẹ̀. All right, everybody sit down. Ògìdán. Everybody sit down. Ọkọ lóyún náà. Ẹ máa fún Ògìdán lága kan lẹ́gbẹ̀ẹ́ mi bí. Ẹ máa ń gbàgà kan wá fún. Ojú yín pẹ́rẹ́ lọ́wọ́ ẹ̀yìn ọmọ yìí. Ẹ̀ẹ́dẹ̀ nídẹ̀. Ẹ máa jókòó rẹ̀. Every other person ẹ jókòó báyìí. Alado sọ ti jókòó. Ìwọ náà jókòó. Ó yá jókòó. Era mà. Ó yá jókòó. Alado. Jẹ́ ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀. ẹ ṣe gan ẹ ṣe fàǹfààní ìbò ẹ ṣe lè dúpẹ́ o. ṣé kí n sọ̀rọ̀ ni. Sọ àwọn sọ̀rọ̀. Ó ti mú odidi omi kẹ́kẹ́ tán. mo ti mú o. Ìgbà tí àwọn ọ̀rọ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ tèmi àti ẹ̀ wá lórí mídíà ẹ kọ́kọ́ fẹ́ mọ fẹ́ǹsì mi ọ̀tá ẹ̀ wípé ṣé mo jọ́ta fún yín torí ẹni tí ó bá ń bá yín jà tẹ́ntẹ́ nífẹ̀ẹ́ sí bá tó ń tẹ́ni yẹn sí definitely jọ́ta náà ló jẹ́ sí yín. Òbí ò kì í fẹ́ kí èèyàn fẹ́ ṣubú kí èèyàn náà tún wá yẹra fún un. So ìgbà táwọn ọ̀rọ̀ yẹn dẹ̀ ń ṣẹlẹ̀ mi máa ń pè sákèésì wèrè afifisólóore lọ bẹ̀bẹ̀ lọ ṣe kinní kan màá tún wọnú dm ẹ̀rọ bìlì kàbà eré pé mo fi rójú yín bí lọ ṣàtúnṣe lọ bẹ̀bẹ̀ lọ ṣe kinní kan ṣe adjustment nígbà tó wá yá tí àwọn ọ̀rọ̀ yẹn lọ díẹ̀díẹ̀ nígbà tí problem kọ́kọ́ ń ṣẹlẹ̀ mí náà ló kọ́kọ́ ń pè so kò lè nírú yín lẹ́gbẹ̀ẹ́ kó fẹ́ ṣe traffic kan wá gbà ẹni tí èèyàn kú náà ni kì í náà pa ó sì ní ìgbìyànjú bẹ́ẹ̀ ó wá tu àwọn owó kan jọ ó ní iPhone 16 Pro Max lọ́wọ́ ó dẹ̀ ní Lexus car Lexus 350 tó ń gùn
so nígbà táwọn problem yìí wà mọ́ bẹ̀rẹ̀ wọ́n ní wọ́n fẹ́ ṣe conference ní Canada pé bóyá wọ́n lè lọ́ọ̀sì ẹ̀ mọ́ pé kó mú owó yẹn wá ló bá lẹ́nu yẹn jí wa gbọ̀n ló gbé wá lẹ́kọ̀ọ́ bọ̀ ìgbà tí ọ̀rọ̀ yìí ò tí ì dọ̀rọ̀ wàhálà èmi ò tí ì gbọ́ bọ̀ ìgbà tó di wàhálà náà ni o àlàyé lẹ́sọ̀ọ̀sì ẹ̀ ń kọ́ ṣé àwọn ní ò lè repo sí mọ́tò ní olóò ti tà kí ló gbowó ṣe olóò fẹ́ rán sí Canada pé tó bá ti sẹ́ẹ̀tì kó máa jẹ́ kí n mọ̀ ìgbà tó yà lọ́dún náà ìmọ̀ gbowó yẹn lọ ó bá tún lọ ta iPhone 16 Pro Max ẹ ti ń ṣiṣẹ́ mídíà irinṣẹ́ rẹ̀ ó sì wá lọ tà ó bá ta iPhone 16 Pro Max wípé investment kan wà ń wo ròdù àwọn onífóònù wípé ṣé owó yẹn 6.5 million yóò fi gba 7,400,000 naira nígbà èdì náà ni èdì ni bí ìgbà kó rí ń dá fún yàn lọ́wọ́ náà ni torí mi ò rí kí ni interest ní 100k tí wọ́n fẹ́ kó 6.5 million náà àwọn olóyìnbó sì ní the good at hand is better than the one coming torí tó ń bọ̀ yóò sí mọ̀ bóyá yóò tiẹ̀ wọlé gan so wọ́n sàkó ká èbó ti fọ́ orí ẹ. so ìgbà tí wọ́n sàtúnjẹ ojú ẹ̀ níbi ìyẹn ó ku iPhone 6 lọ́wọ́ ẹ̀ ọ̀rẹ́ wa bá dóhùn lọ Ghana kò fa ipá tó fàyà kí ló fẹ́ lọ jẹ ní Ghana oníṣàjẹ máa lọ torí èmi lọ bá lọ́dọ̀ ní fóònù yẹn níbo tó lóun fẹ́ já ròhun sí ọlọ́gán lòmí bí sábàbí ni kò bá járe sí òhùn jọ́nà bíi péyàn ti wà frustrated ó ti rò ó pin so èmi sáà pẹ̀tù sí lọ́kàn mo sáà gbé lọ́dọ̀ Adébás mutọ̀ along the line Adébás mutọ̀ bá sọ pé kó mọ̀ wọ̀rí pé níbi tí bá dẹ̀ dé yìí kó wọ́n bá gba owó rẹ̀ padà yí pé ṣùgbọ́n kó wá bí kó ṣe àtúnṣe wọ́n sáà fi bá a sọ ọ̀rọ̀ ìjọ yẹn bọ̀ ìgbà yẹn ọkàn ẹ̀ sì tún dé náà nígbà wà lọ Ghana ó wò pé ẹ wàá mọ̀ mu ní ìyẹn gàrí Nàìjíríà gan tí ó bẹ̀ ta. ó tún lọ Ghana lọ. ó lọ Ghana tó lọ sí kan. tó ìgbà tó wá padà dé mo fi wá ní ṣíṣe sí pé èèyàn ronú kọ́ ni ó kú so ó ti lùsì owó ó lùsì lot of things ó fẹ́ lọ Ghana ìwọ̀nba ẹ̀rù tó kù ní àkàn rẹ̀ kó tó tà kó tó kọrí Ghana in the sense pé yóò dá nígbà tó dẹ̀ padà dé mo sọ fún mo ní a ṣe àwọn kankan yìí kankan ọlọ́jà bá ojúrere Ọlọ́run pàdé a sì dọ̀dọ̀ mọ́mí rẹ̀ náà wípé kọ́mọ ìpé kó yáwó sẹ́yà torí ó lè jọ́mọ ìkéré ní iṣẹ́ tí ó ti pé tàbí tí ó bínú ó wá lè mọ́jọ́ ni ó ti jẹ̀sẹ̀ rí àbúrò ṣùgbọ́n èpè rẹ̀ ó tì mí lọ bẹ́ẹ̀ tó ga tí ó fi ìyà yẹn jẹ mí mo ṣe wá lọ́dọ̀ mọ́mí rẹ̀ sì testify sí ní ìjìnlẹ̀ tọ́ náà ipò tọ́jú lé ìyá bóyá bíi orogún mọ́mí rẹ̀ náà ń sọ ní kọ̀rọ̀ bẹ̀ pé ọmọ dáadáa ni pé kì í ṣe ìyá rẹ̀ nìkan kó dáa sí àwọn kan tó tó wá di ìgbéyàwó àṣìbí ibi ìbẹ̀yẹ gan tiẹ̀ ó bá mi lẹ́rù láti lọ torí agboolé mi náà bá ti kí yín ní ẹ̀bá ní tó rẹ́rù wá láti bẹ̀ tí wọ́n bá jó lórí tó fẹ́ sọ orí tó gbọ́dọ̀ sọ́ra tó má di pé ṣé wọ́n ló fẹ́ jọ ẹnì kan sì yọ̀yìn àfọlọ́hún bọ̀ mo fẹ́ gbogbo wa ní ìdókòó yìí tí Ọlọ́run bá fún yín níṣẹ́ lórí èyí ẹ ṣé o ẹ má rò ó pé ẹ̀mí nìkan wọ́n ní yóò ti dalẹ̀ rí ó dẹ̀ ti dàtò ìṣàlà ẹ̀ fàwọn ìlàkẹ́ ìdàpọ̀ òun tó bẹ̀ ṣe dé náà kò jẹ́ bó ṣe jẹ́ o Ọlọ́run jẹ́ pẹ́ fún wa. ẹ jẹ́ gbọ́rọ̀ láti ẹ jẹ́ mú ẹsẹ̀ tí mo ṣe. ẹ sáà wí fún ìjímèrè yìí pé kọ́sọ́ gígùn kọ́mọ̀gùngẹ́ aládé kọ́mọ̀ bá fífẹ́ kú fẹ́ kú àyà sọ́lẹ̀ láre ẹni awí fún ọbàjọ́ gbọ́ náà ńgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sẹ́yìn òun náà ni aburú mọ̀kú ńlọ́wẹ́lẹ́bẹ̀ torí Oriyomi Hamzat à ń ṣe lọ́hùn à ń bẹ lọ́hùn ó ń dárí jinni bá a bá ṣe ọmọ èèyàn bọ́mọ èèyàn bá lòun ò ní gbà àwọn èèyàn sọ lẹ́nu Oriyomi fi tìdùnnú tinú mímọ́ ó yọ̀ǹda ó yáfi ẹ̀fọ́ lọ́hùn ó dáríjì ló tó mú àjọṣepọ̀ míì wá kó tó di pé rògbòdìyàn lè tó padà ṣẹlẹ̀ tó wá padà ṣẹlẹ̀ ẹ já wo fídíò tó kàn ẹ já wo fídíò eléyìí. fídíò eléyìí níbi tí ó fẹ́ gbalé Oriyomi sẹ́ndì 600,000 naira sí ẹjọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ fún rẹ̀. lọ́wọ́ sọ wèrè. 600,000. níbo ló ti rí. 600,000 alájì alájì ṣe 600,000 sí mi.
Oriyomi wọ́n ti sẹ́ndì rìsíìtì sí mi. Wèrè inú yàrá mo wà ó bá ti dé wá sí ju rúùmù wàhálà mo ti mọ̀ ìgbé yóò ṣọ́ọ̀kì. Dìde. Ẹ dìde ẹkún ayọ̀ náà ní Johnson. Mi ò tiẹ̀ expect ẹ̀ látọ̀dọ̀ wọn wàhálà pọ́lítíkà wo já lọ sí jíjí já lọ. tó bá fẹ́ tán sọ fún mi o. ọpẹ́ ni kò tí kò ṣàdúrà. ẹ ṣé o. kódà àwọn èèyàn ti dá sọ́rọ̀ yìí lóríṣiríṣi tálàjì tún wá sí i kódà mi ò tiẹ̀ tún wá expect kan tó báyìí látọ̀dọ̀ wọn. wálé wàhálà àdúrà ni kò ṣe. àwọn tí wọ́n ní kí n ṣàdúrà ń ṣe pé. Ọlọ́run ti yọ kó lẹ́yìn tí ń wọ̀ ọ̀sùn nìyẹn. alájì. òní ni a sì ń sọ pé ìjọwọ́ bó ló ṣe fẹ́ ṣe bó ló ṣe fẹ́ gbalẹ̀ ti gbogbo ẹ̀ àbí wẹ́yìn tèmi ní àná wípé Alado iyelé tí fọ́nìtì kò bá. 600,000. wàláì. sọ pé ìwọ tún sọ wípé àfikànjì kù ká lọ struggle ìyókù kù ó ti yẹ wípé kí n sá sẹ́ndì 400k sí mọ̀ pé wọ́n ló mọ̀ bí ó bá ti wá 400k 200k tó kú lórí tap. mo ní mọ̀ wọ̀rí alájì tó lè rán èèyàn mẹ́ka tó lè kọ́lé fún crew member wọn tán lè ṣe oríṣiríṣi so nǹkan yẹn kò jẹ́ tuntun sẹ́mi bọ̀ yín tó ṣe wá jẹ́ tuntun ní pé ìtì ẹ̀rọ ìgbé bóyá irú ìgbà ìṣẹ̀lẹ̀ sí ẹ lẹ́yìn pé táwọn sọ fọ́lọ̀ ní pé àtúbọ̀tán ju gbogbo èèyàn lọ gẹ́gẹ́ bá làájì ṣe sọ kò sì sí bẹ́ẹ̀ yóò ṣe rètò rí òní mi ìwọ lọ́hùn dáadáa Alhaji Oriyomi Hamzat ti wá pọ̀ jẹ́ o tẹ́ bá tiẹ̀ sábúrú nú ayé tẹ́mi ò sí rí kí ọlọ́ọ̀bá ọlọ́jọ́ ni mọ́ wà jẹ́ kí ẹ̀yà ara wọn kankan lọ lédè wọn. Oriyomi Hamzat ní bọ̀ lọ́ọ̀kan ebo lówó ń gbà kan ebo ní rédíò station ń gbà kan ebo mọ̀nyẹ̀ ń gbà kan àbẹ́ ìwà ní bó ti tán fún ẹja ayé ẹ̀bá fún ọlọ́mọdé ò jẹ́ ti yín o. accident ti máa ń ṣe tí wọ́n fi ní ó gé lọ́wọ́ ó gé lẹ́sẹ̀ ẹ̀yà ara yín kan kò wà ní lọ lédè yín o. ẹ káàbọ̀ padà mo nígbà gbàgbọ́ pé yín náà rí i Oriyomi send 600,000 naira sí ọ fẹ́ lè ṣe bí ẹni pé òun fẹ́ ya wèrè so now ọ wá ń yanu wọ́n ló ń sunkún ayọ̀ 600,000 naira nígbà tó fún ọ tó bá jẹ́ pẹ́lòmíì ní gba sálárì 100,000 naira oṣù mẹ́fà ni ó fi ṣiṣẹ́ kó tó gbà á this same person ló fún ọ ní 2 million naira bó bá jẹ́ pẹ́lòmíì ní ṣiṣẹ́ tí ń gba sálárì 100,000 naira ọdún kan àti oṣù mẹ́jọ ni ó fi ṣiṣẹ́ o ó fún ọ lẹ́ẹ̀kan ṣoṣo ó dẹ̀ parí ẹ̀ láàrin oṣù méjì péré gbogbo owó tó kó jọ ń lò fi lọ Ghana ń lò fi ṣe gbá ó fi ṣàwo at the end of the day ilé tá a fi tọ́ mọ ni rí náà lọ padà wo ó rí pé òótọ́ ọ̀nù ni máa ń gbèyàn lékè ìwọ náà lọ gbà wípé orí jàjọ ògùn lọ bó bá jèmí nìwọ ni n tó ṣe mí lákọ̀ọ́kọ́ wọn ò ní fààyè lẹ̀ kó ṣe mí lẹ́ẹ̀kejì débi torí ọ̀fẹ́ lẹ́ẹ̀kẹta ó wáyé gbogbo àwọn eléyìí kó jẹ́ àkọmọ̀nà fún ọ ńlá fi ń ṣe jẹ́ wo fídíò mi tó kàn. ọ̀yọ́ kí ẹ lónìí yá àtọ́ bẹ́ẹ̀ ara mi gbà lóró orí ìlú yẹ̀ olódi alódi olúyọ̀lé ẹnikẹ́ igbá kàtà lọ́wọ́ akíntìwé ìgbàlẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ kókó wà kẹjẹ ní ìgbà àmì gbẹ kó lẹ́jọ́ ti ní. kí ló fẹ́ mú jáde ń bẹ̀ wọ́n. mọ̀rẹ́ ni ó ní mí ara mi sì ń gbọ̀n ẹni ó ní ọ̀hún náà ló ti ń ta kò ní sìn lóní bí ọba fún olówó ò ní tẹ̀lé ẹnu táyé fi pàdé gún iná tó fi ṣe ara pàdé ògún ẹ̀rí pé kọ́lọ́wọ́ sànú ẹ̀rú ẹ̀ ni well jáwọ́ fídíò tó kàn.
kẹ́mi ọkàn establish àwọn fídíò yẹn lásán náà ni. lọ́bìnrin tí mo máa ń tẹ̀ fún. irọ́ ni àtìgbà tó ti fojú brandy kú ni àtìgbà yẹn ló ti ń pọ́n lásọ kí ayé. ìyá yín ló ti ń wọn ọ̀rẹ́ ẹ̀ lépè. àtìgbà yẹn ló ti ń pọ́n lásọ. o ti sísọ lónìí olóyè ni o ti sísọ o fọjọ́ ọlọ́jọ́ lọ ni o ní jẹ́rìí ayé o ní jẹ́rìí àwọn ọmọ rẹ. kí ló dé tó ṣẹ́gbẹ́ fún brandy sóò ya wèrè ni. mo rò bó ya ọlọ́run fẹ́ pa tiẹ̀ jẹ́ ṣá bọ̀wọ́ yìí wá jẹ́kúrì ẹ̀ pé máa ránṣẹ́ àbúrò ayé sí ẹ o 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 jẹ́kúrì ẹ̀ pé o. times 2 family times 2 wàláì àtìgbà tó ti fojú àwọn olóore gbé àtìgbà yẹn làpárò ló ti ń pọ́n lásán. ẹ̀yin èèyàn àtìgbà yẹn ló ti ń pọ́n lásán ọ̀tọ̀ yóò wà ló ń dọ̀bálẹ̀ fọmọ inú rẹ̀ sẹ́mi gbòǹ dọ̀bálẹ̀ fún àgbàlagbà ó níyì followers ẹ̀ ń kún sí ó wà ló ń dọ̀bálẹ̀ fún Tóbi Nation torí owó tòótọ́ eléyìí mo mọ̀ kémi àti òjò sínú ẹgbẹ́ mo jù lọ o torí ẹ̀ ló jẹ́ kémi lé experience jù lọ ṣe understand ọmọ ilé ìwọ̀n àfọwọ́ tọ inú òṣì náà fi tọ òṣì yẹn ti wá yí brain ẹ̀ padà. torí àtiwọ́ this will be the last time tí èmi àti ẹ ó láǹfààní àti fojúkojú sọ̀rọ̀ láyé this will be the last time very last time. ní sùúrù ó ní jẹ́rẹ̀ yìí ká tẹ́bi sọ fún ọ ní pé àtìgbà tó ti fojú àwọn olóore kù àti ẹ tó dá yẹn ló ti ń pọ́n lásán. àwọn tó mú ọ̀rọ̀ yẹn pátápátá ẹ jọ fi ọjọ́ ọlọ́jọ́ lọ ni ẹ ní parí ọdún yìí nínú ayọ̀ lágbára náà this is really the last time very time tí èmi àti ẹ ó fojú ríra sọ̀rọ̀ mọ́ láyé àti pé látòní lọ máa retí aburú ayé látọ̀dọ̀ mi láti òní lọ máa retí aburú ayé máa ṣẹlẹ̀ sí ẹ láìpẹ́ ni mo sọ bẹ́ẹ̀. àwùsùbìláì. ohun tí Alado ń gbìyànjú àti sọ fún un ni pé torí pé ó ń dalẹ̀ àwọn èèyàn ló ṣe ń níṣòro látìgbà tó ti dalẹ̀ ẹnìkan ló ti ń pọ́n lásọ ìgbàdógójì rọ̀ wájà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. kí ni tó fi san f'Alado padà ó ní ọjọ́ náà lọ́jọ́ tó ń pẹ̀lú ẹ̀ ọjọ́ ríra àwọn gbẹ̀yìn táwọn ọjọ́ sọ̀rọ̀ gbẹ̀yìn gbàgbà jùlọ kọ́ máa rántí iṣẹ́ aburú ayé látọ̀dọ̀ òun bó bá jẹ́ ẹni tí ò ní gbàgbọ́ nínú Ọlọ́run tí nǹkan bá ṣẹlẹ̀ sí ṣé wọn ò ní gbé ṣé wọn ò ní wá lọ Ọlọ́run níjà burú ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa ẹ jẹ́ àwọn wo fídíò tó kù. mo ní ìdíwọ́ mi ò ṣiṣẹ́ òṣèlú mi ì ṣe lọ́fẹ̀ẹ́ ìlọ́láṣì àbí ì ṣe lọ́fẹ̀ẹ́ rí tó bá ti bí nínú ẹ wá nà mí lé kò sí bẹ́ẹ̀ ṣe sí ṣẹ́rí tọjọ́ sí. mo ṣe tí ò dáa mo apologize all fine eléyìí ọ̀rọ̀ òṣèlú ni eléyìí mo dẹ̀ pé inú mi dùn pé ẹ̀yin náà lẹ sọ pé ẹnu rẹ̀ láti kọ́kọ́ ń gbọ́ púpọ̀ nínú àwọn slang yẹn o bẹ́ẹ̀ ni mo máa ń fara ṣiṣẹ́ lẹ́sẹ̀ ń wò mí yìí torí ẹ̀ ló fi jẹ́ pé ìgbà tí mo dọ́dọ̀ àwọn bàbá ọlọ́pọ̀ èèyàn mo sọ fún wọn mo ní àwọn ará social media wọn máa ń pè mí lọ́dàlẹ̀ o ọ̀dàlẹ̀ dẹ̀ ní mí o kò sí rọ́ńbẹ́ o ṣùgbọ́n tí wọn ò bá ti fi kún fún yín wípé tẹ́ ẹ bá gbéṣẹ́ fún mi màá ṣiṣẹ́ yín ẹ má gba àwọn ọgbọ́n irọ́ náà ń pa o sòkí lẹ́ ń bá mi sọ bàbá yẹn lè ṣe dáadáa ó sọ ọmọlúwàbí kò tí ì gbéṣẹ́ òṣèlú gan fún mi gan ó ní owó tó ti ná fún mi tí n bá ń bá yẹn rìn mi kì í tọrọ owó lọ́wọ́ ẹ̀ ẹlẹ́dàá yín rí wọ́n tọrọ òṣèlú bá délẹ̀ mo ní iṣẹ́ tá a fẹ́ ṣe yìí o iṣẹ́ tó tóbi ni o tí ẹ bá dẹ̀ fún wa lówó àwọn èèyàn bí yín máa gbówó wá o tán bá ti gbówó dé èmi ò ní lè reject owó láti ta tí n bá fẹ́ reject owó láti ta yóò jẹ́ wípé mo ti gbówó níbi tí mo wà owó tí mo wá gbà níbi tí mo wà ó lè má tó yìí tí owó tí mo gbà níbi tí mo wà ó lè má tó yìí tí wọ́n fẹ́ mú wá níta o èyí tó fẹ́ mú wá láti ta lè jù yẹn lọ o all fine and good màá mọ̀ pé mo ti gbowó but ní ilé ṣiṣẹ́ òṣèlú lọ́fẹ̀ẹ́ wọn ò fi kọ́ mi. ẹ káàbọ̀ padà ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí òun ò lè ṣe síbi tí ọba ti sówó bẹ́yìn ọba fóun lówó táwọn akẹgbẹ́ yín àbáwọn táwọn náà ń díje bí wọ́n bá fóun lówó òun ọgbà o òun ò lè ṣiṣẹ́ òṣèlú lọ́fẹ̀ẹ́ wọn ò fi kọ́ òun bẹ́ẹ̀
bẹ́ẹ̀ bá fòun lówó bẹ́ẹ̀ lómi bá mówó tọ́pọ̀ ju tọ̀dọ̀ yín lọ wá òun ò ní lè gbà á òun ò ti fọkàn sí pòun sá ti gbowó lọ́dọ̀ yín ṣùgbọ́n kò wọ́n mọ̀ gbowó rárá inú ò lè fi ṣeré ọ̀wá ló fọ́n 300,000 naira ìwọ́dẹ̀ ń sọ fún immediately pé sáà owó èyí tá à ń sọ kọ́lẹ̀ fún mi o ẹ kàn bómi 300,000 naira ni o láì ṣiṣẹ́ fún yàn kéèyàn fún yàn 300,000 naira tẹ̀rí pọ́lọ̀ ni ó ṣàánú ẹ̀dá well.